níṣe ni inú ọ̀pọ̀ àwọn olólùfẹ́ àlàáfíà ló máa ń dùn kọjá sísọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lásìkò yìí, nígbà tó jẹ́ pé omi àlàáfíà tó ti dàrú ní ìpínlẹ̀ náà, pàápàá ní ìlú Ìbàdàn tó jẹ́ olú-ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́, ó ti fẹ́ máa tòrò báyìí o, tó sì jẹ́ wípé gómìnà Ṣèyí Mákindé olóbẹ̀rẹ̀ sí ni máa gbé ìgbésẹ̀ àlàáfíà pàápàá lásìkò ààwẹ̀ Ramadan àwọn mùsùlùmí tó kásẹ̀ nílẹ̀ nínú ọ̀sẹ̀ tá a wà yìí. Kì í ṣe ìròyìn mọ́ ìpè lásìkò tí ètò ìdìbò gómìnà oṣù kẹta ọdún tó kọjá ń bọ̀, ọ̀pọ̀ àwọn alágbára ìlú Ìbàdàn látòrí ọ̀tún Olúbàdàn ilẹ̀ Ìbàdàn tó tún jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sẹ́nẹ́tọ̀ Adéwọ̀lú Rasheed Ládọjà ni wọ́n dìtẹ̀ láti gbé gómìnà Ṣèyí Mákindé kúrò lórí àlééfà, ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo wọn ló lulẹ̀ o, tí Ṣèyí Mákindé tó fẹ̀yìn gbogbo wọn janlẹ̀, tí ọ̀pọ̀ èèyàn sì gbàgbọ́ pé Ṣèyí Mákindé yóò fojú wọn hàn ìmọ̀ bò nítorí pé wọn kò ṣàtìlẹ́yìn fún un. Yàtọ̀ sí eléyìí, lára àwọn tó tako Mákindé tààrin wọn àti Mákindé kò gúnrégé òní igbákejì gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀yọ́, amòfin Abdulazeem Bọ́lárùmí, nítorí pé àwọn méjèèjì ọ̀tọ̀ ní igun tí wọ́n ń ṣiṣẹ́ fún nínú ẹgbẹ́ òṣèlú PDP, ṣùgbọ́n ọ̀pọ̀ èèyàn nínú wọn máa dùn nígbà tí ó di ọjọ́ ajé èyí ọjọ́ Monday ọ̀sẹ̀ yìí tí gómìnà Ṣèyí Mákindé tó gba ilé olóyè Abdulazeem Bọ́lárùmí tó gba ilé ẹ̀ lọ láti bá a ṣínú ààwẹ̀, tí ariwo ńlá sì sọ káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá ní ìlú Ìbàdàn. Ọ̀pọ̀ àwọn èèyàn tó rí ìgbésẹ̀ tí Mákindé gbé yìí tí wọ́n sì lọ tó ti ń kàn sí gbogbo àwọn alátakò ẹ̀nú òṣèlú tí wọ́n jọ jà lásìkò tí ètò ìdìbò gómìnà ọdún tó bọ̀ ń bọ̀, iná máa bẹ̀rẹ̀ sí ni máa kan sára sí gómìnà Mákindé. Wọ́n ní bí wọ́n bá ń pè èèyàn ní ọmọlúàbí kì í ṣe àfẹnujẹ́, èèyàn gbọ́dọ̀ wù níwà. Wọ́n ní ìwà tí Mákindé ń wù báyìí ti fi hàn pé bàbá ńlá ọmọlúàbí ni, àti pé ojúlówó ọmọ Yorùbá tó fẹ́ràn àlàáfíà ni bàbá náà. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá ti dé ipò gómìnà báyìí, pàápàá tí sáà kejì ti tẹ̀ wọ́n lọ́wọ́, ìka kan kì í wọ̀ wọ́n dì mọ́, wọn kò sì ní bìkítà pé káwọn bá wọn tẹ́ wọ́n ti ṣe àwọn táwọn àṣìkòjọ gbàtà àwọn ń di òṣèlú káwọn bá wọn parí ìjà. Wọ́n ní ṣùgbọ́n bí Mákindé bó ṣe ti ìkúdà ti tẹ̀ lọ́wọ́, ó ti jáwé olúborí fún sáà kejì. Wọ́n ní níṣe ló tún wà láfíà kiri o, tó tún gbéra nílé tó lọ ń bá ọ̀kan lára àwọn tí wọ́n àjọ gbàtà àwọn nínú ẹgbẹ́ òṣèlú PDP tó lọ bá a ṣínú. Kódà tẹlifíṣàn Yorùbá tó gbọ́ lọ́tọ̀dọ̀ àwọn tó súnmọ́ amòfin Bọ́lárùmí Abdulazeem, wọ́n nínú bàbá náà dùn, kódà wọ́n ní àbẹ̀wò náà yà lẹ́nu, tí wọ́n sì ló sọ fún àwọn tó súnmọ́ wípé òun kò tiẹ̀ mọ̀ pé gómìnà Ṣèyí Mákindé lè ṣe irú nǹkan báyìí. Ní báyìí ọ̀pọ̀ èèyàn ni wọ́n ń ṣàdúrà fún Ṣèyí Mákindé o, tí wọ́n sì ń sọ wípé ìwà ọmọlúàbí àti ìwà aṣíwájú rere ìní ọkùnrin náà wù, pẹ̀lú bó ṣe lọ sí ilé amòfin Bọ́lárùmí Abdulazeem tó jẹ́ ìkan pàtàkì lára àwọn ògbó ilẹ̀ Ìbàdàn àti àwọn gbajúmọ̀ alágbára ilẹ̀ Ìbàdàn, tí wọ́n sì jíjọ parí ìjà tó wà láàrin wọn pátápátá báyìí.